ọ̀tọ̀ ni wà lè tí ó mọ̀ bẹ́ẹ̀ tí ó mọ̀ pẹ̀lú lálùsùn nájà nípa wípé ọ̀pọ̀lọpọ̀ ní fi wà kún mi ò gbọ́rí o ọmọ kí ó náà ní ó sì farun onírùngbọ̀n ṣòkòtò rẹ̀ náà balẹ̀ ló sì ráfà rẹ̀ tí mọ́lọ́kan ó sì dúró rẹ̀ afá sí yẹn náà wàlẹ́kùn sàrọ̀ ká tó sáàsà síríta afá yìí gbé nǹkan lọ́lá sí ibi tẹ́ tó rẹ̀ ọmọ kí o súnà làwà ọlọ́run ní wà látẹ̀ 0 wá 0 tún ṣé ẹrù ẹsẹ̀ ni bàbá ṣé ẹrù ẹsẹ̀ làfá rẹ̀ gbé lọ naam ẹwù dẹ̀ lílù rẹ̀ kò nígbà tí ò ní farabalẹ̀ ó ní wà látẹ̀ 0 wá 0 tún wallah abúlẹ́bìn àbáàsì sórí rẹ̀ látorí ìdára tọ́lọ́wọ́ bá fi ṣe kò ń gẹ́rẹ̀ ìbára bí lọ gbẹ́sẹ̀ ní ló sì lọ rẹ̀ gbé omi tánà bí ìṣàlọ̀ wàláwá ọmọ èké ó ti gbé lọ́bàá báyìí báyìí ó ti gbé wájú sí àbí wọ́n bí wọ́n sọ̀rọ̀ ta ló ṣètò yìí ní abúlẹ́bìn àbáàsì àbí ẹ̀rọ bá pè wá ibi jọ́nà ní ń fọ́ra lórí tí sì ń ṣàdúrà fún wípé allahumma faqihu fi din wa allimhu ta'wil wanshur min májọ kákùrún wa huwa abul khulafa bọ́bá tún ní ma kùránì tó sọ̀kalẹ̀ fún mi jí ó yẹ pọ̀ kọ́dà wanshur min májọ kákùrún ọ̀tọ̀ làdánwò eléyàn tí bá wájá súnnà là ń ṣe lónìí súnnà ẹnu ni kò sí ìwà nù rẹ̀ ẹlòmí òhùwà mí ẹ̀rù ó sì máa bàyí pé ìyí tí sì ń fà ní wípé ojú pa àti gbọ́yé ni àìgbọ́yé ojú pa àti gbọ́yé láti jọ wúra wa nígbà ń parí jà láàrin àfá àtẹ́lẹ́à ńgbà wà látẹ́lẹ̀ àwọn arojọ́ kalẹ̀ gbogbo ojú ẹlẹ́ àti wú pẹ̀lú gbàjú àfá wa ni ọlọ́run sọ fánàbí wípé kọ́ sọ pé tí ó bá jẹ́ wípé ohun ọ̀fẹ́ kí wọ́n máa foríbalẹ̀ fún èèyàn méjì ni ohun ọ̀bá ní káwọn ìyàwó máa foríbalẹ̀ fọ́kọ wọn mo sì ní kó ṣe nǹkan kò sí ilé àkíyà ní ẹni ẹsẹ̀ kẹ́rẹ̀sì pẹ̀pẹ́ wọ́n máa ń sọ̀rọ̀ lé àwọn àfá lọ́dọọdún wọ́n wá lóòwò pọ̀rọ̀ mọ́lọ̀ ọba wọn dáná ń bẹ̀ báwọn ò tiẹ̀ lọ àwọn tí wọ́n jẹ́ bàbá fáwọn wọn máa bínú wípé òun kálukú náà lọ sọ mí tìyàwó rẹ̀ òun sì mọ̀ pé àìlọ́ tó ń ti kọ́fà rẹ̀ wájú ọlọ́run ṣùgbọ́n lọ bóun ṣe bí òun ṣé kí ló aburú tó ń ṣe òṣàṣọ irúgbọ̀n sì rèé ṣòkòtò lókè ọ̀tọ̀ yẹn àfáàlùsùn náà wọ́n àti àwọn oúnjẹ ó sì yìn láńtà alẹ́ eléyìí ó takùlà káyè ó sì katabẹ́lẹ́ àlójú okó ogun jẹjẹ wàláhì ìyàwó tó dáná ìnáà ni èyí náà yẹn dúró mọ́sálásí nígbà ẹsẹ̀ mi jẹjẹ ọjọ́ sí bẹ́ẹ̀ àṣẹ mi náà lórí nǹkan mi rẹ̀ bẹ́ẹ̀ tí mo ṣe tó tó jùlọ lọ káàdì àwọn sáforíjì mi ni mo ń ṣe nǹkan mi ìtọ́jú bá lọ́wọ́ sáfò yé mi náà ní kọ́lọ́ sáforíjì mi ni jàmáà àbá sí dán wúra wáyé ògiri ń bà sí rí ni ipò mọ̀lẹ̀ ìkáàlá sì gbéra wá sí ìmọ̀ ẹ̀sìn gángan tí ó jẹ́ a lè dúó dédé ká tó lè sọ fẹ́ lómi ìpẹ̀kọ́ dúó dédé àwa ìntọ́wá kú pọ̀lọpọ̀lọpọ̀ wa ó lọ̀rọ̀ àwọn àfá àbáti jókòó méjì mẹ́ta pé kílẹ̀ rí sí ustasu Lukman Idris fíkíù lọ mọ́ nǹkan madisi kan tó lọ títí rẹ̀ dẹ̀dẹ̀ ustasu kílógún sàdísì díẹ̀ díẹ̀ báyìí ṣùgbọ́n àwọn aládìsí ń gẹ òpònú ni àwọn fíkíù náà wọ́n kà pé ṣe ẹ ti yanjú àdìsí tàn ẹ̀sá ti sáwà o àwọn fíkíù ọmọ sọ́wọ́n torí pé ẹ̀yin òkú ní gbọ́yé ẹ ti sáwà o àwọn alábàáyé ń ṣàlàyé rẹ̀ dúnà kí ló ti ẹ̀gbọ́n wà bálibá nípa ẹgbẹ́ alibani rẹ̀ wọ́n ti fọ́ lẹ́nu Saudi ẹ wá pè kalẹ̀ pé kọ́ wá wẹ jẹ́nàbà nígbà tí èèyàn bá wo èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ bá ó lọ́rọ̀ ọlọ́run bá wọn sọ àsìkò wá tó wò rómi nígbàdàn ẹ̀ náà nàkàtà nígbà ìgbà ilẹ̀ ìbá ní sọ̀rọ̀ tó lè sí ẹ sọ fẹ́ ìrànwọ́ sí táyà mọ́mọ́ àsìkò ti tó nísà ń pa àdára àrò àti ọ̀bọ̀ táyà mọ́mọ́ òsè ni nígbà ọba sì pẹ̀lú lọ́sì ìbọn bí ẹ̀pẹ̀ ẹ mọ̀ ké pẹ̀jẹ́ nítorí ọlọ́ àbọ̀nà òṣìṣàbò wà láti abẹ́ ṣe ń gbà náà rí bó lè ti ní àṣẹ ń gbà náà sótó lọ́nà míì ni
naam jama'a inti ese tia ilan se diawre nisi Ànábì sallallahu alaihi wasallam on lo wà lórí dáadáa ta lè dáadáa mi ju ban lọ abadan in tó bá ti pè lójú in tó bá ti pè lòdì ìlòdì àbáwà fẹ́ ká